Africa Content TV. Ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn Paso, ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn Dìran Adédèjì, aláṣẹ Adémáyìn TV. A wá síbí lónìí nítorí pé Dìran Adédèjì ó ń ṣe Dìran Adédèjì and Friends àti award presentation. So rírí tẹ́lí wá ń bí ẹni wá ń bí torí ajé èèyàn Dìran ni, ẹni wá ń bí torí ajé ìkan nínú artist tí Dìran produce tó jẹ́ ìkan nínú àwọn producer ló jẹ́ kí ẹ̀yin tí wá rí wá ń bí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run support yín ni àwa fi dúró, support yín ni Dìran Adédèjì ló fi jẹ́ Dìran Adédèjì. Don't you stay so close, from shame to shame, I said you don't go. From pain to gain, shake my soul to glory, from this place so close, shake my soul to glory, ọmọ omi o, má sọ pé orí mi omi o, omi tí mo mú ọ dáadáa, orí ọmọ bá omi o, má sọ pé orí mi omi o, omi tí mo mú ọ dáadáa. Ẹ fọ ọmọ ọgbẹ́ mi sí ìmọ̀bí ìlànà. Como por ahí, àwọn tó Paso ní ẹgbẹ́ ìyá Dìran Adédèjì sí òun ló ṣe ìgbọ́rọ̀ ni òun ni ayé ṣe lágbàgà àgbàgbà ojú wa ọlọ́pàá ọ̀sẹ̀ ọ̀gbọ̀ṣọ́ ó ti sọ tẹ́lẹ̀ tẹ́ ẹ̀kọ́ gbogbo tó ti rẹ̀ àkóṣẹ́ṣẹ́ múra ẹni lè gbọ́lágbára sọ́dún pé àwọn sọ́dún pé àwọn ẹnà sọ́rọ̀ àbá ẹ̀ká ọ̀gbọ́n yára àwọn ìyàwó àná mi là àgbàgbà ń gbọ́ nítorí nítorí rẹ̀ lè náà sí ìyọ̀fẹ́ lè náà gbẹ́jọ́ àgbòsí ọ̀rọ̀ ìyàwó ìgbòho Paso